Indeed, I don't know where to start with my protocol list. I would say I'm overwhelmed, but I can only say this is the Lord's doing, and it is marvelous in all eyes. Today being a Sunday, I've been working that I didn't even know today was even Sunday. And I thought today is Onirisha's 10th anniversary. And it cannot be a coincidence for God to have made today a Sunday for him to celebrate his 10th anniversary. And for me to live on a Sunday is very difficult. And for all of you that are Christians to be here, I can only say thank you. And thank God for today. But before I begin, let me start the protocol to honor the wife of the Vice President. I know people will be looking at, but today is a day of family. But when you are recognizing your family, it's quite, I think it's not really necessary. Because today, I've not really done any event in a long time. I think the last event I did was my 5th year, which was 15 years ago. I wasn't going to come, but it was Mr. President that said, no, you have to come and take this title yourself. And I'm glad he did, because it's like after the 5th year, I find it difficult to celebrate any other ceremony. But I believe today, God ordained it for a release. He chose a Sunday, and he also chose for his 10th anniversary. In Christendom, that is 5 is the number of grace, so it is double grace. So on that note, I will pray the indulgence of the wife of the Vice President, the wife of the Speaker, the wife of the Deputy Senate President, and all our governors that are here, the wife of the Chief of Staff, to let me just give honor to our royal family. I think I'm in order. Yes, and the governors that are here, former governors, because look at the protocol list. It's so long. But I think we are in the palace. And when you get to somebody's home, you have to honor them. And I believe that honor should be given to our royal fathers today, the custodians of our land. I hope, do we all agree to that? I want a yes. Yes! That's a resounding one, and I thank you all. Kábíyèsí Onirisha, Àrólé Oòduà, ẹkùn ọkọ ẹkùn, Ọláṣadé, am I right? Tó funfun gbòò, tí ó sàbọ̀ aláṣọ, bẹ́ẹ̀ ni, ó gírígírí bìtì, kábíyèsí mo kí yín, mo júbà yín, kí ni máa fi kí yín lẹ́yìn? Ẹkú àpọ́nlé. Kábíyèsí will thank me, and I thank him as well. I think since he ascended the throne of his forefather, I think I watched him. He ascended at a very young age, but because of whom I married, I became grown in age because of the people I came across. So for me, he was a young king, but a very wise one too. It would say I've been for, I've been there through the time he has ascended the throne, but in my very dire moment, he will be the first to call me. And Kábíyèsí, I want to say thank you. Adé apẹ́ lórí o. Ṣé. Bàtà apẹ́ lẹ́sẹ̀. Ṣé. Àwọn olórí. Ọba máa ṣiṣẹ́ ìlú. Ẹṣin ọba jókòó pẹ́. Ìrùkẹ̀rẹ̀ yẹn máa pọ̀ sí ní oko ní yọ́dún tó máa fi jókòó ni wọ́n ní ọba tí olówó ní ìrùkẹ̀rẹ̀ máa ń yọ́dún tó máa fi jókòó fún. Wọ́n ti ìrùkẹ̀rẹ̀ yẹn máa pọ̀ sí igba ọdún. Ọjọ́ kan ló máa jẹ́ fún yín, kò ní jẹ́ ọdún kan. Àṣeyí ṣàmọ́dún o. Ẹ ń ṣe púpọ̀ nínú ọlá
ẹ ṣe púpọ̀ nínú ọrọ̀, ẹ ṣe púpọ̀ nínú baálẹ̀ àlàáfíà ara. Mo gbọ́ pé òun ní ṣe yín o, kò dẹ̀ ní ṣàwọn ọmọ yín. Àwọn olórí mo kí yín, mo ti wò yín, mo wo gbogbo yín, ọlá àkọ yín mọ̀ ṣe. Ayé òní kó sàárín yín o, ọlá àkọ gbogbo yín mọ̀ ṣe. Wọ́n ní tí èèyàn bá ṣubú á tún dìde ni. Ní wá ṣubú kẹ má lè dìde. Tún máa dìde ni nítorí èmi yìí àìmọye ibi tí ayé ti fẹ́ kí n ṣubú kí n má dìde. Bọ̀tẹ̀ máa dìde ni. Ìkà ló máa ṣubú tí ò ní lè dìde. Bọ̀tẹ̀ ni a máa dìde. Ọlọ́run wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo yín náà lè máa bí sun ẹ̀bí wà nínú àfihàn. Ẹ̀ẹ́dẹ̀ tọ́jú kábíyèsí títí Elizabeth òdìdé oṣù lórí. Mo ń ṣàdúrà, mo wúre fún yín lọ dúró sọ̀rọ̀ yẹn lọ́nà yìí kó á. You are covered. So, mo wúre fún yín. Ọlọ́run ẹbí sun ẹbí wà lẹ̀. Ọlọ́run wá fún yín ṣe ayé òwà ní mọ̀dúró. Ẹ ṣe tẹ́bí ìtọ́jú kábíyèsí. Nígbà tó ṣòro díẹ̀, wọ́n rò pé kò ṣeé ṣe. Ẹ wá wọlé pẹ̀lú ẹwà oríṣiríṣi lẹ ti wọlé. Ìtó dúdú, ó dúdú bí kóró ṣe àdúpẹ́ fún yín. Tó dẹ̀ pupa náà mi láti bọ́ ti jẹ́ kó wà ní òòrùn látàárọ̀. Bọ̀dé rò kó lo tọ́ḿbìlọ̀. Ní ṣì, ní ṣẹ́. Dẹ̀ wá tọ́jú bàbá yìí o. Ẹ tọ́jú ẹ̀ títí ádòbó, ádùmákẹ́ ìdíjòbí. Gbogbo nínú ọ̀lẹ́jọ́ máa lora wípé ẹ ṣe mo dúpẹ́ o. Torí a rí pé Ọlọ́run ti gbé àyẹn kúrò. Your Eminence, the Sultan, and all the other Obas, Mama P, I thank you. You don't smile. Mama P, I'm greeting you. Thank you. Thank you very much for being there. But I said I wanted to bring all our royal fathers that have come to honor me and by extension me. And that's why I'm greeting all of them. And everybody said I should just look for the So I want to thank all our royal fathers who came from far and near. And even a representative from my mother's side is here. The Ogiami, Atuashi, the second. Mojope, So today is really not a day of long speeches. I want to tell you that I am glad, honored, and I thank the people of Ile-Ife. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Ife Kingdom o. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé tẹ jáde láti wá dúró ti kábíyèsí ní ọdún mẹ́wàá tí wọ́n ṣe léyìn. Gbogbo wa náà á ṣe 20 pẹ̀lú wọn. À á ṣe 40. À á ṣe 50. Bọ̀tẹ̀ lérò pé bóyá 50 yẹn màá bóyá kó tẹ̀ tó fi 50 màá dúró díẹ̀ ẹgbẹ́ tó ń ṣe because màá dàbí 115 gbà yẹn ó yìí gbà ara ìyá jẹ́ máa lé kókókó ní wọ́n ní mi ò ní gbọ́pàá wọ bí bó ṣẹ̀ṣẹ̀ máa rí nìyẹn mo dúpẹ́ o inú mi dùn ayọ̀ mi kún ìta ṣe lẹ́yìn kò ní ṣàṣemọ̀ o kábíyèsí mo dúpẹ́ ẹ là mí lágbọ̀n mi ní èyí mo sọ fún yín bọ̀kọ̀ ní yẹ́yìn yòókù nítorí ẹ máa rí pé mi lọ́ta sí mi ṣe kan àbí Saheed Balógun náà sọjọ́ òun la ṣe pàtí kẹ́yìn ó ṣe díẹ̀ mo dẹ̀ rò pàṣẹṣẹ wá bẹ̀rẹ̀ Nàìjíríà ni àjọ Nàìjíríà ti dé ó ti dé ìlú wa rójú ọ̀dẹ̀dẹ̀ wa ráyè gbogbo àwọn tó ní báwo la ṣe fẹ́ ṣe a máa fi hàn wọ́n bá ṣe fẹ́ ṣe wọ́n ti rí gbogbo tí wọ́n ń ṣe tẹlẹ́ngẹ́ bí Ọlọ́run ti rí aṣọ wa pé 2026 a máa rìn sínú ọlá a máa rìn sínú ọ̀rọ̀ àti ọ̀pọ̀ Nàìjíríà a máa yá àwọn ìlú mi lówó ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn ó dẹ̀ yẹ ká wá sọ láti ṣọ́ọ̀ṣì Oòduà bí wípé nínú ìjọba tí bàbá wa President Bola Ahmed Tinubu GCFR tó gbé dání yìí wọ́n ní ọmọ lódò jẹ bẹ́ẹ̀ ni ọmọ níjì ní wúrà
bó ṣe rí nìyẹn tó láyé ẹ̀ wọ́n máa ní báwo ló ṣe rí ni ẹni tí ò bá ní yé ni ò ní yé bọ̀ wọ́n máa fojú wọn rí náà ni gbogbo wa náà la máa jẹ́ ní ẹ̀ gbogbo àwọn tó dúró tì wá ojú ọ̀dẹ̀ ní tì ní ẹ̀ṣẹ́ akó àdúró tì wọn kábíyèsí lèyọ̀dé ìlọ aláàbí àwọn ìyá mi tó dẹ̀ wá kalẹ̀ mojú bá gbogbo yín o a máa rí ní gbogbo àwọn eréyú if you think my papa is the courtesy of the Yeye Odua and Ìyálóde of Ìbàdàn pé àwọn ẹ̀ṣẹ́ àdúgbò màmá bí fẹ́dà tó ṣe ń ṣe ìyálájé ẹ̀kú tọ́jú kábíyèsí mo dúpẹ́ tó gbogbo àwọn bàbá tó wà ń kalẹ̀ a máa rí nígbà o ọlọ́run abú àṣírí fẹ̀yìn náà o ayọ̀ yín náà kò ní dìbàjẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o gbogbo àwọn tó wá láti Èkó mo dúpẹ́ o ó dà pé mo rí gbọ̀ngàn amótù wà bẹ́ẹ̀ gọ́ọ̀nà Abíọ́dún àti gọ́ọ̀nà tèmi náà àti gọ́ọ̀nà Jackson àti báwọn ya fọ́tò mò ń kí gbogbo àwọn tó wà ń jókòó ni ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀dẹ̀rọ̀ pé òjò dẹ̀ ti ń pa ju wa ọjọ́ ti pẹ́ òun náà mo ṣe bí mo lè sọ pé mo gbogbo protocol inú mi dùn gbogbo àwọn tó wá tí mi tiẹ̀ sọ fún mi ìmáṣọ àwọn ìyàwó gọ́vnà gbogbo wọn náà jọ mí lójú mi ìpè aṣọ mo kàn ní pé everybody kan wọ kọ́ra wọ́n máṣọ wọ́n ṣe gbogbo àwọn ìyàwó legislators mo dúpẹ́ o ìyàwó vice president ìyàwó speaker ìyàwó gbogbo náà lọ gbọ́ Yorùbá ń sìn ìyàwó barao ìyàwó chief of staff mo dúpẹ́ o nǹkan ayọ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí máa ṣe oúnjẹ la máa ṣe títí dalẹ́ kánìkì túkí àwọn MC mo kí ni o ẹ ṣé o mo dúpẹ́ o gbogbo àwọn ọmọ tó wà ní ààfin mo dúpẹ́ lọ́wọ́ yẹ kó àlejò kí ni orúkọ Ìyálóde Fáṣọlá bí kí ni ok mo ṣàmọ̀ pé ẹ̀yin àti olórí àṣírí ẹ̀dìjọ́ máa àti kí ni oyè wọn yẹn tó máa ń ṣe yeye olókun ọgbẹ̀ni ayẹyẹ olókun àti yín o okun òde ní gbé wa lọ o ire okun ire ọ̀sà ni Ọlọ́run máa gbé wọlé fún wa mo dúpẹ́ o ẹ ṣé o kábíyèsí àbọ̀míire o kábíyèsí àbọ̀míire o kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ o lọ́pẹ́ o ìyá wa ẹgbẹ́ ká dìde káyẹ̀ ìyá sí pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí tí wọ́n sọ màmí. Kilarigbo